good evening to everyone coming online, but particularly to the Yorubas in the world at large. My purpose of coming online is not to address immigration matter. So tí o bá gbọ́ Yorùbá, ó máa lágbára díẹ̀ láti lè tẹ̀lé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́yìn yìí. Ìdí tí mo fi fẹ́ ṣe program lọ́yìn Yorùbá òun ni wípé ọ̀rọ̀ Yorùbá náà la máa fi máa sọ nísìnyí. Ọ̀rọ̀ Yorùbá la fi máa sọ, àní láti máa fi òyìnbó sọ. The point here is that the federal government of Nigeria, ojo ni Nigerian government. Tí Nigerian government wá jẹ́ ojo, kí ni ìdí ẹ̀ tí Nigerian government ṣe fẹ́ kidnap àwọn tí wọ́n jà fún ẹ̀tọ́ àwọn èèyàn wọn? Kí ni ìdí ẹ̀? The question tí mo fẹ́ béèrè ni pé kí ni ìdí ẹ̀ tí Nigerian government tó fi fẹ́ kidnap Sunday àti àwọn entourage ẹ̀ tí wọ́n ń jà fún mẹ̀kúnnù, tí wọ́n ń jà fún ẹ̀tọ́ àwọn ènìyàn, tí wọ́n ń try láti fi Yorùbá lọ́kàn balẹ̀. Èèyàn mélòó la rí nìsín ní Nàìjíríà nílẹ̀ Yorùbá tó fẹ́ jà fún wa? Èèyàn mélòó ló bọ́ síta? Orúkọ wo gan ló wà important lẹ́yìn Sunday Igboho? Orúkọ wo ló tún wà again tó ń jà fún Yorùbá? Orúkọ wo ló tún wà tó ń jà fún Yorùbá again tó bá kọjá máa yẹn nìkan la rí tó wà ń ta tó ń jà fún wa? Àǹtí Yorùbá bá dẹ̀ la ojú wọn sílẹ̀, tí Yorùbá bá jẹ́ kí wọ́n kidnap bọ̀bọ̀ yẹn, then that means idiot ni gbogbo Yorùbá tó wà bẹ́ẹ̀ nìyẹn. That means a fail nìyẹn. That means a fail wa ara wa nìyẹn. Tá bá allow government Nigeria kó kàn kidnap Sunday Igboho, ẹ mọ̀ pé nonsense nìyẹn. So anybody wá ṣe program kó máa sọ fún wọn, kó máa jẹ́ kó mọ̀ wípé we are aware of the federal government of Nigeria attempts to kidnap Sunday Igboho. We are aware of the attempt. Kò sẹ́ni kankan tó wà bẹ́ẹ̀ tó fẹ́ jà fún Yorùbá. There is no one particular leader. Àwọn Fúlàní sẹ́yìnwó yẹn wọ́n kóra wọn jọ, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ilẹ̀ Yorùbá ò ní ẹnì kankan tó fẹ́ dúró báyìí pé mò ń jà. Eléyà dẹ̀ kọ́ àwọn ọba aláyé ní ọgbọ́n díẹ̀. Irú ìrìnàjò báyìí àwọn ọba aláyé náà wọ́n á try as much as possible. Wọn ò ní máa fi torí owó máa fi àwọn èèyàn joyè mọ́. Wọ́n á lè lo àwọn akọni èèyàn. Lè lo akọni. Irú Sunday Igboho yẹn òun lẹ́ẹ̀kẹ́ máa kán fún nínú àwọn oyè ńláńlá tí ó tó pariwo nílẹ̀ Yorùbá yẹn. Kò ń ṣe ẹni tó yẹ pé wọ́n kàn fẹ́ fi ṣe show off, wọ́n kàn fẹ́ fi ṣeré. Ẹ tó máa fún àwọn èèyàn lóyè nílẹ̀ Yorùbá, ẹ fẹ́ fún àwọn èèyàn joyè nílẹ̀ Yorùbá, ẹ fún akọni èèyàn, ẹ fún àwọn tó wà ní grassroots, ẹ fún àwọn tó lè sọ̀rọ̀, ẹ fún àwọn tó lè jà, ẹ fún àwọn tó lè represent. Ọ̀tọ̀ ni oyè show off, ọ̀tọ̀ ní oyè tó máa fún àwọn èèyàn tó fi máa ṣe oyè gbajúmọ̀ torí owó, ọ̀tọ̀ nìyẹn. Bọ̀ àwọn oyè kan wà nílẹ̀ Yorùbá tó yẹ pé akọni èèyàn náà máa ń fún. Akọni èèyàn tó tójú ogun lọ, ẹni tó lè dúró, tó lè sọ̀rọ̀ ní gbangba, ẹni tẹ́rù ò bà. Àwọn náà máa ń fún nírú oyè bẹ́ẹ̀ yẹn. Kò ń ṣe oyè tó yẹ pé wọ́n tó pé wọ́n lówó lọ́wọ́, wọ́n á gbé 20 million sílẹ̀, wọ́n á gbé 30 million sílẹ̀, wọ́n á kàn fún wọn lóye oyè ilẹ̀ Yorùbá. Ó ti wá di yánmayànmọ́. Ó ní gbogbo àrífín ẹ̀ ṣe ń ṣẹlẹ̀. Náà ní ìsìn gbogbo àwọn tó gba oyè yẹn ní ìsìn sọ́wọ́ torí owó, ọ̀rọ̀ mélòó náà ti sọ lẹ́nu wọn. Àwọn tó láwọn represent YorubaLand, tó láwọn tó ń gba oyè káàkiri títì torí owó, ọ̀rọ̀ mélòó lẹ ti sọ ní tẹ́tí bọ́sà, tẹ́tí jà, tẹ́tí represent Yorùbá. Represent now. You're not representing. I don't care who you are. Represent. Ò bá jẹ́ ẹ̀gbọ́n mi, kó jọ́rẹ́ mi, kó jábúrò mi, kó jẹ́ olólùfẹ́ mi, kó gba oyè Yorùbá, oyè nílẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn ọba aláyé. You are not representing. You are only taking it for show off. Ẹ gba oyè yẹn torí show off ni. Ẹ gba oyè yẹn torí show off, torí title lẹ ṣe gbà. Oyè tó máa fún àwọn èèyàn nílẹ̀ Yorùbá, akọni náà fi ń joyè. Kò ń ṣe kìíní akọni èèyàn bíi Sunday Igboho. You need more of Sunday Igboho in YorubaLand. You need more of him. Òun nìkan ni gbogbo yìí kàn pariwo, gbogbo timeline, gbogbo platforms, gbogbo kìíní ọdún mi ò sí lórí Facebook o. Apart from kí n kàn ṣe kan tó bá ṣe lórí page mi o, kí n dẹ̀ máa bá tèmi lọ. So I'm not in caucus with anything. But I'm saying it categorically as a lawyer, as somebody who understands the system, the freedom of speech,
as somebody who understands the rights of human beings, you know. Honestly, ẹ kàn fi àwọn èèyàn joyè, ẹ fún wọn ní gbogbo kí ló kàn pariwo, ẹ jọ wọn joyè wọn lè represent, kí ni point? Ẹni tó joyè tí ó lè represent, tí ó lè sọ̀rọ̀, tí ó lè bọ́ síta, kó tẹ̀ jókòó kó sọ̀rọ̀ bí akọni pé nǹkan tí wọ́n ṣe táwọn Fúlàní ṣe fáwọn Yorùbá yẹn àwọn ò gbà ó. Bẹ́ẹ̀ náà tún gbọ́ pọ́nlọ́ pé ẹ fẹ́ gba owó kí lẹ fẹ́ gbà, ẹ fẹ́ ta àwọn èèyàn. Tẹ́ bá gba owó, don't you know that you are selling your own people? Ẹ fẹ́ ta ìrun yín, ẹ fẹ́ ta dúkìá yín, ẹ fẹ́ ta dọ́ọ̀là àwọn ọmọ yín. Nígbà tẹ́ bá gba owó, kí lẹ fẹ́ fowó ṣe? Oúnjẹ bí lẹ fẹ́ jẹ lọ́jọ́. Tẹ́ bá gba 50 million naira, jábẹ̀ lẹ́yìn máa fi ná 50 million naira tán, tí ò bá jẹ́ tí ò ní bẹ̀rù. Ìjẹ́bẹ̀ lẹ́yìn fún ná 50 million naira tán. Oh yes, ọjọ́ bẹ̀rẹ̀ náà fún ná 50 million naira tán. Ẹ wá ta ìgbésí ayé Yorùbá, ẹ ta lẹ Yorùbá, ẹ ta gbogbo nǹkan wa. Wọ́n sọ pé Madam Fodio tí a ti ṣe nígbà tá a wà ní primary school, ní secondary school, ó fẹ́ kọ́ńkọ́ ìbílẹ̀ Yorùbá, ọpẹ́lọpẹ́ ìlú Ọ̀yọ́ Àfọ̀njá. Ọpẹ́lọpẹ́ Àfọ̀njá ìlú Ọ̀yọ́ ló jẹ́ kí Madam Fodio kó wọlé tán. Ó ti mú Kwara already. Ó ti múlùú Ìlọrin, ó ti múlùú Ìlọrin. Madam Fodio ti múlùú Ìlọrin, ọpẹ́lọpẹ́ Àfọ̀njá ni ò jẹ́ kó wọ ìlú Ọ̀yọ́ mọ́ wa lọ́wọ́. Tó bá ṣe pé wọ ìlú Ọ̀yọ́ ni we will have been finished by now tá à ń sọ̀rọ̀. Àdẹ̀wá sọ ọdẹ sọ pé kinní kan I mean a kì í ṣe literate now, a kì í ṣe literate. Tábàlì kájákẹ́ ká má sọ̀rọ̀ gbáwó láàrin sọ̀rọ̀. Am I not a Yoruba woman? So báwo ni ṣe ní sọ̀rọ̀? Nígbà tẹ́ bá attempt láti kidnap Sunday Igboho, what for? Ó ní kẹ́ má pa àwọn èèyàn òun mọ́. Èèyàn sọ̀rọ̀ akọni èèyàn bọ́ síta bí akọni ó sọ̀rọ̀. Ó ní ẹ má pa àwọn èèyàn mi mọ́. Ó ní ẹ má pa àwọn èèyàn mi mọ́. Wọ́n ti kọ́ pẹ̀lú ìlú Ọ̀yọ́ tán náà. Tó táfàdágan pàtàkì pé àfàdágan ló sẹ́lì wá òtù. I'm sure Aláàfin ìgbà yóò gbà fún wọn náà kọ́ wọlé tán. Aláàfin ò gbà náà. Aláàfin ò gbà. Well, my dear, kò sí nǹkan tá a máa sọ, we have to say what we want to say. The truth can be bitter, but it has to be said. You know, it has to be said. Gbàtẹ́ bá tó bá dókòó síbẹ̀ tó bá kidnap àwọn èèyàn tó ń kidnap tìbí tó kidnap tọ̀hún because they are doing the right thing. Because they are doing the right thing. Ìgbà tí ó gbé Yorùbá gan-an, wọ́n ó kú díẹ̀ káàtó tó fúnlẹ̀ Yorùbá, ó kú díẹ̀ káàtó tó ẹbí Yorùbá ó kò radaradaradede.com. Radaradaradede.com, taking money from here and there and doing radarada. Ṣàbọ̀ náà ló fa gbogbo nonsense yìí. Instead kan Yorùbá kò kàn focus kan nǹkan tó fẹ́ fight lé lórí, they don't have it. There is no particular leader kan tó fẹ́ sọ pé kinní kan other than the young man tó fight bẹ́ẹ̀ yẹn lọ. Other than the young man yẹn tó fight bẹ́ẹ̀ yẹn lọ, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Tell me who else again ta nílẹ̀ Yorùbá for my tribe and I'm representing, I'm a Yoruba woman and I'm proud. Ta ló fẹ́ dúró mi lọ́mọ ta ló wò bí èèyàn? Àbí orílẹ̀-èdè wo ló fẹ́ ní ibi tí o sọ pé òbí ọmọ so tí bá pretend pé mi ìṣọmọ Yorùbá lọ máa lè ní mí nìyẹn. You understand? If I pretend not to get involved and speak my dialect on this matter going on in Nigeria against the Yorubas, then I'm a bastard. And I'm not a bastard. I'm a confined Yoruba indigene. Kí ló ń ṣe yín? I'm a confined one. Mi ò tijú àtijọ́ ọmọ Yorùbá. Mi ò tijú rí. The truth of it ni pé gbogbo táìtì tí wọ́n fún àwọn èèyàn nílẹ̀ Yorùbá ẹ má fún wọn mọ́. Ẹ fún àwọn tó tójú ogun lọ. Give title to those who are warriors. Ẹ fún àwọn tó jẹ́ warriors kábíyèsí gbogbo yín ẹ fún àwọn tó jẹ́ warriors ló ní kinní yìí. Táwọn pípì bá wọlé látẹ̀yìn tẹ̀tẹ̀ tó bá wọlé látẹ̀yìn pẹ̀lú wa tálẹ̀ ní tó fẹ́ lọ represent. Each palace tá bá bèèrè lọ́wọ́ palace kọ̀ọ̀kan ológun olówó àbẹ̀ kò sí kankan kò sí ẹnì kankan tó wà bẹ́ẹ̀ tó dàbí Sunday. If you ask them, every one of them kẹ́ẹ̀bẹ̀ lọ́wọ́ palace kọ̀ọ̀kan pé kí palace kọ̀ọ̀kan kó gbé èèyàn síta tó jẹ́ ológun tó jẹ́ wọ́ọ̀rọ̀ tó pé lákọ̀ ló wà bí ìbọn tẹ́lẹ̀ pé tá bá jí lójú oorun kò lákọ̀ ló wà ẹgbẹ́ jáde kò sí because àwọn èèyàn ti jẹ nǹkan gbàgbé ara wọ́n ti jẹjẹkújẹ ṣẹ́ni tó ń ṣe ṣìnà tá máa bá lórí obìnrin gbogbo ìgbà báwo ni o ti ní fi nǹkan agbára ẹ̀ ṣe ṣekúṣe
báwo náà ti nílò nǹkan agbára ẹ̀ láti bàjẹ́ mọ́ lára tí ò ní mọ̀. Akọni ò gbọ́dọ̀ sùn gbàgbé ara ẹ̀, akọni ò gbọ́dọ̀ máa sùn káàkiri, akọni gbọ́dọ̀ wà tà láti lákọ bí ìbọn, kakọni wà kó wà ready-made. Àwọn Haúsá yẹn insult náà ń pàṣẹ wa, àwọn Fúlàní rádà, because àwọn Haúsá kò mọ̀ pé ẹrú làwọn jẹ́, àwọn aláìṣẹ́ sọ fún wọn nísìnyí. Àwọn oníkẹ́ bí mo ṣe kàwé tó, máa fi gbogbo ẹni sọ fún gbogbo àgbáyé, mi ò mọ̀ pé Haúsá ló pé Fúlàní ló dominate Nàìjíríà àti bí mo ṣe kàwé tó. Mi ò mọ̀ rárá, it was my husband that was explaining things to me pé Haúsá ni Yar'Adua, Haúsá ni Ọbásanjọ́, sorry jàre, Haúsá ni Abacha, Fúlàní ni Abacha, Fúlàní ni Yar'Adua, Fúlàní ni Buhari, Fúlàní ni Tinubu, Fúlàní ni tọ̀hún. Ọkọ mi lẹ́sẹ̀ sọ gbọ́ ẹ̀ fún mi pé Fúlàní náà bí tó ń dominate wa látijọ́ ẹ̀ pé kò ṣe Haúsá, ẹrú wọn fi Haúsá ṣe ní north. Ìgbà tí Yorùbá ò bá tún wá wà àtàlát, tí Yorùbá wà kán rẹ́dì, kán unite, kán get ara wọn rẹ́dì. Táwọn bí wọn ìbá wọlé látẹ̀yìn ẹgbà bẹ́ẹ̀ Sunday Igboho nìkan ò lè dá ṣe. Haúsá Fúlàní ló rúbọ látijọ́ ẹ̀ kò ṣe Haúsá. It's not Hausas. Kò ṣe Haúsá, Fúlàní ló rúbọ àti Ṣàgàrí. Sultan of Sokoto ló dẹ̀ fi wọ́n sílẹ̀ ní kọ̀ọ̀kan. Sultan of Sokoto Fúlàní ni òun láfọbàjẹ́, òun ló fún wọn ní governors. Tẹ́bàdẹ̀ gbogbo governors àti Ìlọrin ni o, títí dé Ìlọrin ni Fúlàní ló wà bẹ́ẹ̀ throughout. Ọmọ ọ̀dọ̀ ni wọ́n fi Haúsá ṣe, so Haúsá kọ́ ló rú wa, Fúlàní ló rú Nàìjíríà. Òun wọ́n ṣe ń pariwo ọtí Madam Fodio tó ní Fúlàní ní Fodio. Ẹ̀kọ́ tó fẹ́ jà fún wa, only that man nìkan, only that man, bring everybody else out, káwo. Yes, kò sí ẹ̀kọ́ tó fẹ́ jà fún wa bẹ́ẹ̀ yẹn, and we have to be careful. We have to be careful, ká má lọ ta dúkìá tán, ká má lọ tọ́jú ọ̀nà àwọn ọmọ tó ṣe. Èyí tẹ̀wọ̀n Nàìjíríà tí lójú, mi ò ní kankan Nàìjíríà Ọlọ́run. Tí lójú. Èyí tẹ́ gbé Nàìjíríà ní tí lójú, honestly, tí lójú, ṣebí Sunday náà sọ fún yín ní ìṣọ́lọ́wọ́ níyàwó lọ́mọ Nàìjíríà. Ìṣẹ́ ọlọ́pàá, ìrọ́kọ́lọ́pàá náà, ó lọ sí sọ fún pé òun níyàwó lọ́mọ Nàìjíríà, bọ̀ òun fẹ́ jà fáwọn èèyàn, òun fẹ́ jà fún ẹ̀tọ́ àwọn èèyàn, and that is destiny. Àyànmọ́ nìyẹn, àyànmọ́ ò ṣe é change. Àyànmọ́ tiẹ̀ láti jà fún ẹ̀tọ́ ènìyàn, àyànmọ́ tiẹ̀ láti sọ òtítọ́, àyànmọ́ tiẹ̀ láti dúró lórí òtítọ́. Ó ti yé yín, so gbogbo eléyìí tí ó ń ṣẹlẹ̀ yìí, it's all nonsense. An attempt to kidnap Sunday or his cohorts, it's nonsense. Ẹnu tí bá dẹ̀ rẹ́ ní Yorùbá kan tó kàwé tó lọ ń go against nǹkan tó ń ṣe yẹn, they're not stark illiterate, tó yẹ kán lọ tún orí ẹ̀rí, kán lọ return brain ẹni tó bá kàwé tó bá ń ṣe irú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn, tó ń sọ rubbish tó against man yẹn. Understand? If you are well educated and you can see what is going on in Nigeria, you see it yourself how the Yoruba people are being killed on their own land, and yet you have the guts and the audacity to go against Sunday Igboho on what he's doing to assist the Yorubas. Then you must be crazy and you need help. You need to go and revamp your brain and check the batteries, check everything inside your brain, including the screws. Make sure all the screws are tight together for you to go against Sunday Igboho on what he's doing in Nigeria. I'm not looking for fame or publicity on words. Kò sí ọdún fẹ́ fún gbogbo yẹn ṣe mo ti kọjá lẹ́bùn yẹn gbà bẹ́ẹ̀ tí bàbá wà sórí line mo níṣẹ́ lọ́wọ́ gidi ni àsìkò téèyàn lẹ́yìn wọ́n ṣe ọ̀dà àdá lórí line kọ́ lélẹ́yìí ayé ìgbà téèyàn láwọn staff téèyàn máa daṣẹ́ láyà lèèyàn máa wá lèèyàn ní mo máa ń ráyè wá sórí line bàbá yín chaàtì kò sáyè yẹn mọ́ bọ̀ tí bàbá wá sórí line yẹn ò ní pé bóyá ẹnìkan lè halẹ̀ mọ́tò pọ̀ lórí line kò tí ì bá bá ẹni ọ̀hún. But I don't have the time. Mi ò ní time àti máa ṣe rádaràda kan lórí social media. But when it comes to talk about issues like this, tó pertaining to my tribe, Yoruba tribe, of course, máa sọ̀rọ̀ sí now. Why tí mi ṣe ní sọ̀rọ̀? Ẹ wá fún fẹ́ attempt láti kidnap ẹ̀.
I don't care. Sherry, this is the thing. I don't care about political party in Nigeria. I've told you already. I don't really care about the political party issue because they are the same thing. PDP has ruled Nigeria before and they has ruled it. They rule and they rule it. APC rule and rule it. So I don't care about political thing. And I trust Sunday Igboho. He's not going to stoop low. Láti fi politics is kini. So I don't know which party he belongs to. I have to be honest with you. I don't know which party the guy belongs to. But I have to say it categorically. And tó bá fi political issue sínú nǹkan tó lọ lọ́wọ́ yìí, ẹ ti pa Yorùbá nìyẹn. If you make mistake to include political opinion or political preferences in the matter going on now, ẹ ti pa Yorùbá nìyẹn. So leave political matter aside and deal with the tribe issue tó wà there. Láti protect àwọn ọmọ ọlọ́mọ lórí ilẹ̀ wọn tó ń pa wọ́n. Ìyẹn wà lórí ilẹ̀ tó ń pa wọ́n. Ṣé ẹ ti bá pé wọ́n sọ pé wọ́n fẹ́ máa lo express Ìbàdàn Lagos expressway. Ó dìgbà tí wọ́n tó lo ibẹ̀ kẹ́ tó sí tight kẹ́ tó pọ̀ pé tó ń ṣẹlẹ̀ is true. Ṣé ẹ ti pé wọ́n ṣì lo Ọ̀yọ́ North? Is it because everything is just happening at Ọ̀yọ́ North? Òun lè ṣe rò pé kìíní. Ẹ jẹ́ ká serious díẹ̀ lẹ́kọ̀ọ̀kan sí. Ẹ jẹ́ ká serious. The problem on ground is critical. You know? I'm not talking about David. I'm not talking about law at the moment. I am talking about a tribal issue on ground in Nigeria. So I'm not really talking about the issue of. I'm not really giving legal advice. I'm not giving legal advice at the moment. So I've taken my hat off as a lawyer. You know, I am not giving legal advice at the moment, David. You know, because you are so desperate to hear my voice. I'm not giving legal advice at the moment. I'm talking about the tribal war in Nigeria at the moment. And I'm speaking my language because it is my tribe that's being affected. So I'm speaking to my tribe people. You understand? To Yoruba people. So I'm not giving advice at the moment. Apologies to that effect. You see, this is why I don't come out to talk. Because my clients all over the world expect that whenever I come out, it's about law. Nǹkan tí mi ò ṣe sọ̀rọ̀ nìyẹn because nípa ti jáde àwọn clients mi ti máa gbé nǹkan tó mo fẹ́ sọ nìyẹn nǹkan tó mo fẹ́ give legal advice ni. I'm not giving legal advice at this stage. So please, there's no need to make attempt to kidnap Sunday or any of his people that are working tirelessly, you know, to liberate people, to give people their freedom that they deserve on their own land. They deserve that freedom in their own land. So there is no need to make attempt to kidnap him or any others that are working tirelessly. And that is the reason why I come online this evening. You know, nǹkan tí mo ṣe wá sórí afẹ́fẹ́ ni wípé kò sí ìdí fún Nigerian government láti gbìyànjú láti jí Sunday Igboho pamọ́. Tàbí kí wọ́n fẹ́ gbé pamọ́ tàbí wọ́n fẹ́ gbé àwọn èèyàn kankan pamọ́ kò sí ìdí kankan tàbí èkejì tó yẹ kó fi ṣẹlẹ̀ kò sí ìdí kan nǹkan tó ń ṣe lọ́wọ́ yẹn nǹkan tí Sunday ṣe lọ́wọ́ nǹkan tó make sense ni tí àbárẹ́ lómi tó lè sọ̀rọ̀ ẹnìkan ṣàdìde bíi ti Mósè ni so tọ́lọ́mọ sọ pé òun ni Mósè ilẹ̀ Yorùbá then kò need. mo ti gbọ́. Tọ́lá bá sọ pé òun ni Mósè ilẹ̀ wa then there's no big deal. Mósè was a stammerer. Ṣé ti yé yín akóló ni Mósè ní ilẹ̀ ní ìgbàanì. Mósè dẹ̀ lọ ó dẹ̀ rin ìrìn àjò yẹn Ọlọ́run dẹ̀ lo Mósè ó dúró tí ó dẹ̀ tì lẹ́yìn kò sẹ́ni kankan tó borí Mósè throughout. Tí ìjì bá ń bọ̀ Ọlọ́run á ti sọ fún Mósè sílẹ̀ Ọlọ́run ti wo lágbára ó dẹ̀ ti tì lẹ́yìn the same thing ni Sunday fẹ́ ṣe yẹn allow Sunday ọjọ́ orí kọ́nà fi ṣe let him do what he likes to do ṣé ti yẹ yín ó ti lóun ní the political post gbogbo àná kọ́ la máa kàwé gbogbo àná kọ́ la máa jẹ́ warrior but at least òun wà on ground ó dẹ̀ ti dira nìyẹn tiẹ̀ àwa yòókù àdé máa fi pépà tẹnubà sọ a máa fi pépà a máa lo pépà work wa àdé máa lo ẹnu láti support Sunday Igboho bó dẹ̀ ṣe jẹ́ nìyẹn so anybody bá kàn rẹ̀ pariwo bẹ́ẹ̀ kò ní ìdí ariwo
Fúlàní wọ́n láti put wọn back to their zone kọ́ńdà Fúlàní padà sí zone wọn àwọn ọba aláyé in my conclusion ẹjọ́ sà kábíyèsí gbogbo yín ẹjọ́ ẹ má bínú sà èmi ò rọ́bà fín o bọ̀ tòótọ́ ọ̀rọ̀ ní kéèyàn má sọ̀rọ̀ kábíyèsí ẹ má fáwọn aráabí lóye ẹ ní àwọn mọ́ gbogbo àwọn tẹ̀ ń fún lóye yẹn ṣàkàdẹ́lìk lẹ́yìn táìtù tẹ̀ kàn fún wọn ṣàkàdẹ́lìk show off wọ́n fi ń ṣe competition wọ́n fi ń figagbága ni àwọn ọ̀dọ́ra yóò ṣì ń lásìkò yìí ààyè kan figagbága lórí táìtù nísìn so gbogbo táìtù tẹ̀ ń fún wọn yẹn ẹ̀fọn figagbága ni pé mi náà fẹ́ lọ gboyè believe me bó bá gba gbogbo oyè tó wà lọ́pọlọ asán ni o tó bá dẹ̀ gba gbogbo oyè tó wà connected tó wà affluent tó mọ ibi tó ń lọ there is a waste of time so there is no need. There's no need. We need warrior. Ẹ fún ṣetán ìyálòde Ìbàdàn ìjọsí complete warrior ni ta ni ìyálòde ìsìn. Question mo béèrè wẹ́ má bínú. Ẹ fún ṣetán ìyálòde Ìbàdàn ìjọsí warrior ni. Ààrẹ Ọ̀nà Kakanfò àná ìjọsí warrior ni. Ṣé ti yé yín? Àwọn oyè kan wà. Ẹ̀yin náà ti mọ̀ pé warrior ló máa ń lé kó take àwọn space yẹn. Ẹ kàn gbé ọ̀pá dání. Ẹlẹ́ẹ̀tì gboyè ẹlẹ́yìn lágbájá ẹ̀yìn kìíní kan bí ìfẹ́ sẹ́pọ̀n tó torí àwọn friends tó ń gba táìtù káàkiri bẹ̀ yẹn but at the same time ẹ̀yin ọkùnrin wọ̀nyẹn warrior ló ní láti gbé àwọn táìtù yẹn warrior lẹ need kò ń ṣe not just somebody tí ò mọ ibi tán tí ìbọn bá dé tí ò ní tó fi máa kì í tí ìbọn bá dé kò ní tó fi máa kì í tí ìbọn bá dé kò ní tó fi máa pẹ̀rọ ẹ̀ you know so ẹjọ́ kò jẹ́jẹ́ sí ẹgbẹ́ class tèmi náà wà. Ẹ má lọ gba oyè kankan tí ò tẹ́ ẹ̀ lẹ́nu pé ẹ̀lì ráyè lọ fight just stay in the same class tẹ́mi náà wà yìí classroom tí mo wà yìí ló dáa stay lẹ́gbẹ́ jẹ́jẹ́ kẹ́rẹ́ máa make owó yìí lọ quietly ẹ̀ máa fẹ́ pariwo kó pariwo ẹ̀ máa make owó lọ title or no title àjẹ́ lọ́dọ̀ àjọ máa náwó tó bá ti náwó ni ẹ má yọra yín lẹ́nu àjọ máa náwó ni ò bá gbé gbogbo title àyè sọ́run kó 50 sọ́run tó bá ná 50 million bẹ́ẹ̀ àjọ máa ná 50 million bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ ẹ̀ ti mọ̀ yẹn but pé ẹ máa rò tó pé bí a táìtù yẹn máa gbé ilé ibì kan táìtù ò gbé ilé ìjọba ọ̀run ẹ fi ṣe dáa ní wúrà wọ́ọ̀rọ̀ ni abẹ́rẹ́ nìkan fẹ́ sọ fún pé mi ò mọ̀ sọ ni ò ṣe máa jẹ ajá ẹ ṣe wọ́n lọ́wọ́ àbí become one ṣe gbọ́ kò sí ìyálóde lónìí mọ́ tó tán àmọ́ ẹbí yẹn tán níwúrà warrior ni you understand but àwọn title kan wà tó yẹ pé flamboyantly no can give her out just for the purpose of showing off for the sake of showing off I mean you don't need all those things you need correct you need people that are ready to fight the battle we need warrior nílẹ̀ Yorùbá I need warrior ibi tó bá dẹ̀ ní máa ń bá akíkanjú èèyàn. But that guy cannot do it alone. That's just my way of talking. Máa yẹ obìnrin kan ṣe gbogbo ẹ̀. Òun ní bíbá ẹ̀, òun lọ́hùn yẹn, òun ní bíbá ẹ̀, òun lọ́hùn yẹn. Ó ní kàn ò lè ṣe. So please, ladies and gentlemen, mi fẹ́ máa lọ́n tèmi o. Ó ní bó ṣe wà lọ́fíìsì mo ṣì níṣẹ́ ṣe. But ẹ bá rí mi lórí line. Ẹ má rò pé akọni mi sá kúrò lórí line o. Mi ní time. Ẹ dẹ̀ má gbàgbé pé I have many internet network ni mo lò. Mo ti build orúkọ mi already mi ní láti wá sórí line kí n tó máa ní clients I build my names the name is already been built Okunbola Agbaye is everywhere so mi ní láti wá sórí line all the time I don't really feel like coming unless it's really absolute really by absolute mo lò fún nǹkan tí mo ṣe wá nìyẹn if it's not absolute I won't come but mi ò lè jókòó kí n pretend kí n ṣe bẹ́ẹ̀ pé mi ò gbọ́ you are making an attempt to kidnap the only person I would say that is fighting for our interest, trying to take care of the needs of his people. Ẹ wá fẹ́ kidnap ẹ̀. Àwọn ogun ló láyà tó fẹ́ kidnap ẹ̀. Who are the people that have the audacity to kidnap him? That making that attempt to kidnap him? I mean, honestly, tó bá start láti go against what he's doing, the person should go for brain check, and I agree with that writer. Anyone that stands to go against Sunday Igboho should go out for brain check. Check brain here. Mo lè má sọ̀rọ̀ because I'm not a woman with too many words when it's not law. When it's not law, I am not a person with too many words. Tí o bá ti jẹ́ law mi ò sọ̀rọ̀ jù.
because me really ní orí ọ̀fẹ́ àti máa pariwo gbùgbùgbù yẹn. I don't have it because I have to respect myself. But on this one, ojú ń tì mí fún Nàìjíríà honestly. Lẹ́kṣẹ̀ ti gbọ́ ara ìtìjú tó bí ṣe ń tì mí fún Nàìjíríà. When you are travelling to Nigeria, wọn ní system tó fi máa check yín fún coronavirus. UK náà gbójúlé ẹ̀dẹ̀ ní òyìnbó fi ṣẹ́rú. Òyìnbó máa fi Nàìjíríà ṣẹ́rú for life ni. Òyìnbó máa fi dúdú ṣẹ́rú ni. Ẹ̀yin fúnra yóò ní system láti check fún coronavirus fún COVID-19 lẹ́nu ọ̀nà. Wọ́n ní káwọn èèyàn san 51,000. Tá bá san 51,000 yẹn tán kò sí níbi tó sákàtì owó yẹn lọ. Wọ́n ní kán ṣòpá wọn kán ṣe test 3 days kan tó fly kúrò Nàìjíríà àní United Kingdom. I don't know. I actually don't understand. Lákọ̀ọ́lẹ̀ mi wà bí ìbọn ọlọ́ọ̀bá gbọ́. Ọ̀rọ̀ Nàìjíríà ò kí n pa mí lẹ́kún o. Ọ̀rọ̀ Nàìjíríà ò pa mí lẹ́kún. Mo kàn máa ń gbàdúrà fáwọn tó wà bẹ́ẹ̀ ni. Àwọn tó tẹ̀ wá bẹ́ẹ̀ gan, olè ló pọ̀ jù wọn gan. Ẹ bá ní kó jà fún wọn, they are not honest. Àwọn tó wà Nàìjíríà gan wà honest, they are not truthful to themselves. Ọ̀nà tó ṣe máa sọ ogójì owó gbogbo wọn wá káàkiri. Ẹlòmíà wá sórí láàtọ̀ owó irọ́ ló pa. Ẹlòmíà gbégbá ló ṣí ṣọ́ọ̀ṣì irọ́ ló pa. Ọlọ́run ò gbé, ebi ló gbé. Too many olè, too many loss in Nigeria. Àmì tá a fẹ́ bá wí gan mọ́, àmì tá a fẹ́ correct ní Nigeria. So big shame, honestly, shameful. Ọlọ́run, shameful, especially nílẹ̀ Yorùbá yẹn, shameful ẹ ti pọ̀ jù. It's a waste of time. Ara wàhálà tó wà lórí COVID nìyẹn, ìbínú Ọlọ́run ní COVID jẹ́ náà. Ìbínú Ọlọ́run ló jẹ́ náà. Bàtí àwọn ìránṣẹ́ Ọlọ́run kò bá lè tí mọ̀ kán gbàdúrà lórí ilẹ̀ kan sowó pọ̀pọ̀ kán gbàrò kán ṣe kíní kan àwọn aláwọn gbàrò oúnjẹ náà jẹ lábẹ́lẹ̀ wọn gbà wọn ṣẹ́ nìsín so kí la fẹ́ máa sọ. Ẹ wo ìráyè ìjàre ẹ̀yin èèyàn mi Ọlọ́run á dúró ti gbogbo yín o ẹ̀yin tẹ́ wà Nàìjíríà Ọlọ́run á dúró tì yín o. Ìyá ìfẹ́ kò lórí life ló fẹ́ lọ ṣiṣẹ́ Ọlọ́run á dúró tì yín ẹ̀ tẹ́ wà lórí line tẹ́ wà Nàìjíríà with grassroots. Corruption everywhere in Nigeria honestly everywhere you don't know where to go you don't know who to support you don't even know what to say you know so èmi lọ tèmi yẹn o oníṣẹ́ ṣe lọ́fíìsì poverty can never make Nigeria honest honestly Nigeria is a big mess a decent president with real education is what we need refract president just like that cannot I know leaders are not upgrade lead èwo ló ń ṣèwọ́ tó kàn pẹ́ẹ́nu tẹ́lẹ̀ kan wá rọ́ọ̀fù látàrọ̀ yìí blọọkì ẹja lè fún ìfẹ́ rí ẹ púpọ̀ jù lórí láìmí ẹni tí kọ́mẹ̀tì ẹ bá ti tí kọ́mẹ̀tì ò bá ti bá tèmi mi ò fẹ́ rí ẹ lórí láìmí anybody tó bá jẹ́ tí yàtọ̀ sí tẹ́lẹ̀ mi ìfẹ́ rí ẹ tí bá ṣe wọ́n ràn ẹni tí bá ṣe wọ́n ràn wọ́n wá sórí láìmí máa tẹ̀lé ọ̀fù ní straight èyí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ pọ́ tí ń pa yín lórí gbogbo timeline tẹ́ bá lọ kiri lọ búyàn yẹn ọtí ló ń pa yín náà tọ́tí ò bá pa yín ẹni máa lọ sí ilé onílé lọ búyàn lórí ilé ẹ̀ ara kọta sọ nìyẹn ara ẹ̀gbọ́n Yorùbá náà ni ẹ má ṣe rádaràda kiri bí ẹ tọ́ da nǹkan sí lára. Ladies and gentlemen èmi fẹ́ máa tẹ̀síwájú mo níṣẹ́ ṣe ń tèmi èmi máa ṣe kéde tó rówó ni ọmọ ṣiṣẹ́ ṣẹ́ lèmi èmi ò ń ṣàwó lẹ̀ o èmi ò ṣàwó lẹ̀ èmi máa ṣe kéde tó rówó ni I work for my money I work hard every penny I make I work hard. Now you are talking Yorubas and their own problems. Not bad red lórí. They put red there for you already, so that means you got to say you won't like it. They are betrayers, liars, cheats, and dishonest people who lie. Honestly. Yeah, that's how they frustrated Baba Falana. Pastor praying for COVID not to go Nigeria new. Pastor is praying for COVID not to go in Nigeria. Á dẹ̀ padà sínú ilé ẹ̀ tó máa tí pastor kan bá gbàgbé COVID má lọ COVID ayálé tọ̀ lọ. Everything is upside down in Nigeria.
bẹ́ẹ̀ ni ebi ti lé gbogbo ọdún lórí timeline gbogbo èèyàn lọ́wọ́ lórí timeline àtẹni tó mọ̀rọ̀ sọ àtẹni tí ò mọ̀rọ̀ sọ àtẹni tẹ́mi ọlọ́wọ́ lára àtẹni tẹ́mi èṣù lò gbogbo wọn ti wà lórí láì tó fẹ́ gbàdúrà ẹni tí ò bá dẹ̀kun tó máa tẹ́ orí ẹ̀ sí àṣàṣì máa kàn án ní tiẹ̀ náà. Ayin, wọn lọ tèmi.